èmi a máa sọ pé ìdùnnú alápàtà ní pé kí màálù ó yọké. ìdùnnú alápàtà ni kí màálù ó yọké gẹ̀dẹ̀gbẹ̀gẹ̀dẹ̀gbẹ̀. ìdùnnú ẹni tó kóni lẹ́rú ni kẹ́ni ọmọ bọ̀ nínú oko ẹrú. Odùwálé Abẹ́fẹ́yàwó ẹ̀kọ́ Sunday Adébánjọ àánú Ọlọ́run yóò rọ̀gbà yí gbogbo yín ká. Ọmọ Yorùbá ó tó àkókò láti lo etí inú wa láti gbọ́ ọ̀rọ̀ ká lè mọ̀. Ọmọ Yorùbá ó tó àkókò láti la ojú inú wa ká lè ríran kedere. Èyí tá wà nínú òkùnkùn ó ti tó gẹ́ wọ́n ti tún gbé bọ̀. Adẹ̀ tí mo òtítọ́ o òtítọ́ tá a mọ̀ ó yẹ kó mú wa kúrò nínú ìgbèkùn ní kó sọ wá dòmìnira. Today is 14 àbí bẹ́ẹ̀ kọ́. Láti oṣù tó kọjá tí Dúpẹ́ Onítìrí lóun ti gbé Adélé jáde síta èmi àti ẹ̀yin àfojú kan tán pè ní Adélé ìyẹ́ ti fi hàn wá wípé àṣírí irọ́ ti tú títí wa ní kátẹ́rù wádìí ni mo fi ń pe ẹ̀yin ọmọ Yorùbá àìmọye àwọn tó ti pè mí dáadáa. Kúbúrátù alọ́yọ̀ àwẹ́kọ̀ ìyá mi àìmọye àwọn tó ti pè mí dáadáa pé bàbá Èkìtì báyìí àwọn iṣẹ́ mọ̀ pé irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa ni àwọn iṣẹ́ mọ̀ pé Dúpẹ́ Onítìrí ń pa ni tẹ́lẹ̀ Dúpẹ́ Onítìrí fẹ́ bomi tútù sí yín lọ́kàn ni torí àwọn tó rán Dúpẹ́ Onítìrí ni wọ́n rí force determination pẹ̀lú unity tí ọmọ Yorùbá fi dìde pé we are ready to go. Ẹ má gbàgbé ìkan nínú àwọn àgbà Fúlàní sọ wípé ṣe bí Yorùbá ló ń sọ̀rọ̀ ẹ padà lọlé lọ sùn ṣùgbọ́n ó yí wọn lọ́wọ́. Abdulateef Ìdòwú ẹ̀wẹ́lẹ́kọ̀ ó yí wọn lọ́wọ́. Nọ́mbà rán Dúpẹ́ Onítìrí in the name of Abiola sí àárín wa tí gbogbo wa gbọ́. Ní DJ YK obìnrin ló bẹ̀rẹ̀ sí múlẹ̀ fún wa làwa náà là ń rọmì ṣùgbọ́n nísinsìnyí ojú inú wa ẹjẹ́ àlá. The majority of us know that Dúpẹ́ Onítìrí irọ́ ló ń pa. Wọ́n rán wá sáàrin wa láti wá da ìrìn àjò yẹrú tọ́lọ́run ọba mi ò fún ṣe. Ọmọ Yorùbá ẹjẹ́ àlá ojú inú wa. Bàbá mi Prince Múyìwá S. Olúkọ̀yà ẹ ní jìyà o ẹ ní jìyà ẹjẹ́ àlá ojú inú wa. Ìjọba délé tó pariwo àmọ́ fojú kan ìjọba délé bàbá mi Frank Abiola agbára ìfòkòtò gbogbo yín pápátá eré ayé yín ò ní fò yín. Ìjọba délé ni ó ń bọ̀ ó wá lọ wà á bọ̀ mo dúpẹ́ ọlá where is Àjàkáyé today. Ara ń kan gásà àwọn lọ́wọ́ bẹ́yìn ọmọ ìsìn ṣe ń sọ. Ọmọ Yorùbá ẹja la etí inú wa. Àwọn ọ̀rọ̀ kan wà nínú Bíbélì ó ní nípa gbígbọ́ ní kíní ní ìgbàgbọ́ ṣíṣe kíní ló ti ń wá. Ìyẹn ni pé tó o bá gbọ́ o lè understand ọ̀rọ̀ tó ń sọ fún ẹ tí o bá rí. Ẹ jẹ́ ká lo méjèèjì gẹ́gẹ́ bí ẹni tó gbọ́n àti gẹ́gẹ́ bí ẹni tó ní òye etí inú wa àti ojú inú wa. Majority of us ti rí. Irọ́ wo ló ti jẹ́ kí Dúpẹ́ Onítìrí pa ká tún kó sínú pápẹ́ lẹ́ẹ̀kejì. Àwọn kan tún kọ́ra wọn jọ wọ́n náà ń ṣe Yorùbá nation tí wọ́n ò bẹ̀rẹ̀ kí bàbá Akíntóyè tó jáde síta. Àwọn bíi Wálé Àlè wọ́n pe èmi náà ní on the 22 oṣù tó kọjá lọ́hùn pé kí n wá jọ ìwọ̀n lórí TikTok and I told them láti irun orí mi désàlẹ̀ Sunday Ìgbòho lónìí. Wọ́n ní ṣé mo búra fún Sunday Ìgbòho ní ẹ̀yin ẹ̀fì yẹ́lẹ̀ fẹ́mi àti Sunday Ìgbòho. Èmi tí mo dìídì gbé ara mi tí mo gbé lọ sọ́dọ̀ Sunday Ìgbòho pé everything I surrender to you in this struggle bàbá Akíntóyè àti Sunday Ìgbòho ẹ̀fì yẹ́lẹ̀. Wọ́n ní náà ṣe Yorùbá lẹ́fẹ́ gbà ní àti Sunday Ìgbòho lẹ́fẹ́ gbà mú ní méjèèjì. Ṣé Yorùbá ṣọmọ Yorùbá lẹ́ búra fún ní àti Sunday Ìgbòho àti bàbá Akíntóyè mú ní mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ ti mọ̀ òtítọ́. Àwọn táwọn lẹ́nu mọ̀ ń bá wí o mo ń sin wa nígbẹ́rẹ́ ìpàkọ́. Yorùbá ní pé ìpàkọ́ onípàkọ́ là ń rí ẹni ẹlẹ́ni ní bá ní rí tẹni.
you cannot see your ìpàkọ́ bó tẹ̀ gbé gíláàsì kó gbé síwájú ẹ̀ kó gbé sókè kó máa fi wò kò lè dàbí ẹni tó rí straight. Ìyá mi Táíwò Kíkẹ́ lọmọ Fásánmi ọjọ́ gbogbo yóò máa sọ yín síre ni. Ẹ jẹ́ la ojú inú wa bàbá ti ń la ojú inú wa ká la etí inú wa tí wọ́n bá ń parọ́ à mọ̀ pé irọ́ náà ń pa ká má tún kó sínú ìgbèkùn torí ọ̀tá ẹni ò fẹ́ kéèyàn bọ́ nínú ìgbèkùn ọ̀tá ẹni ò fẹ́ kí ènìyàn ó bọ́ nínú ìgbèkùn. Oore wo ni ìpàṣẹdì ẹjẹ bíra wa léèrè oore wo gangan ni Dúpẹ́ Onítìrí ṣe ọmọ Yorùbá àwọn translation oore wo náà ṣe wá ẹjẹ bíra wa léèrè ni mo fi ní pé ẹjẹ àlà etí inú wa ká tún la ojú inú wa àṣeyọrí wo ni Dúpẹ́ Onítìrí lórí nínú struggle yìí. Adele, that is the last card last joke. Ó ti lé lóṣù kan lẹ́ni ìyá mi Ṣọlá Abíkóyè ó ti lé lóṣù kan lẹ́ni tí wọ́n ti pariwo Adélé ni à ń bọ̀ ó ń bọ̀ Adélé wọ́n dé àárí ìwúlò Adélé mo ti jáde o. Tẹ́ bá wo fídíò tí mo upload lánàá primary school kan nìyẹn tí mo lọ wọ́n náà ti ilé ìwé pa ṣùgbọ́n ìjọba Nàìjíríà sì ń operate ní ilẹ̀ Yorùbá. He showed that we are ti gba orílẹ̀-èdè wa. Bàbá Akíntóyè ò dẹ̀ fìgbà kan sọ fún wa pé a ti gba orílẹ̀-èdè wa. Olóyè Ìgbòho ò dẹ̀ sọ fún wa pé a ti gba orílẹ̀-èdè wa. Ẹni tó tó nígbà ní Yorùbá ní pé ó yẹ ká fọ̀rọ̀ lọ. Yóò ní Yorùbá fi sọ wípé ẹni máa dáṣọ fún ni tọ́rù ẹ̀ là ń wò. Ní Ondo State, àwọn Ìgbìrà tó jẹ́ àgbẹ̀ àtàwọn ọmọ Ondo State ní area Àkókò side wọ́n pariwo Sunday Igboho ẹ gbà wá o Sunday Igboho ẹ gbà wá o àwọn tọ̀yọ́ ń pariwo àwọn tọ̀ṣù pariwo lẹ́kìtì níbẹ̀ wọ́n pariwo lọ́ṣù state náà ní Èkìtì wa lọ́ṣù state ní Kwara state tó fi dé Kogi à ń pariwo Sunday Igboho gbà wá o ẹgbọ́n náà tí Sunday Igboho bá wá jáde nígbà tó gbá jáde nígbà yẹn lọ́hùn-ún ẹ rò pé a máa kùsà. Adéṣeun Adélàní adára fún yín agbádá ìbòkòtò ìrẹ ayé yín ò ní fò yín ẹni tó tó nígbà ní ẹjá tẹ̀lé. We must not allow another Dúpẹ́ Onítìrí to operate in our midst anymore. Àwa tá wà lé ni mo bá wí o àwa tá ń jẹ ìyà bí ẹni jẹṣu èmi ò wá òkè o ẹlòmíà pé mi bàbá Èkìtì ẹ wá yá mi lówó èmi gan tí mò ń wẹni tí ó yá mi ìwẹ́ ni tí ò yá mi wọn fẹ́ mọ̀ bí a ò jẹun a tẹ̀ lórí ọ̀fẹ́ láti bọ́kò nínú ìgbèkùn yẹn àwọn afárá wa là ń fara wá padà sínú ìgbèkùn ọ̀hún. ẹjẹ́ àjọ wá wò ó orúkọ kan tí àwọn Fúlàní bẹ̀rù lénìí nílẹ̀ Yorùbá òní Sunday Igboho mo ìtúlò ládùúgbò bí tí mo wà lọ́wọ́ láàárọ̀ yìí orúkọ yọ kan tó yẹ kí gbogbo wa majority àwa tá wà nílé kágbárùkù tí pé a ti rí ẹni tí Ọlọ́run gbé dìde ẹ gbàgbé nípa ọjọ́ orí ẹ gbàgbé àìmọye àwọn tó pera wọn lálágbára tí wọn ò rí ti Yorùbá rò wọn kàn ń lo Yorùbá láti pẹ brand level òkun ni ṣé ẹ rò pé tí Gani Adams òye ni óye ọmọ ọlọmọ fẹ́ ìjọ ẹ̀ ni ó fẹ́ máa fi Yorùbá kúwó ni ìdánwò bí Yorùbá bá jíire kò kàn Gani Adams bí Yorùbá ò dẹ̀ jíire kò kàn Gani Adams kó ṣàtì máa wọ aṣọ funfun káàkiri ọlọ́jọ́ festival Ògún festival Ọya festival Òkun Ọ̀sà festival Afẹ́fẹ́ festival Òfurufú festival kọ́mọ ọlọ́mọdé kó máa fi mú owó lọ kó ká ẹni tí ọ̀rọ̀ wa tó mọ̀mú láyà ẹ̀ tó yẹ ká pakuru mọ́ ká jó dáadáa ẹni tó fẹ́ gbà wá kò nínú ìgbèkùn ẹni tó ṣiṣọ́ lójú irọ́ tó gbogbo irọ́ àwọn ẹni bí tó ń tú àṣírí irọ́ wọn. Mama mi Flora Animat, you are welcome gbogbo yín ni mo kí bàbá Bákàrè gbogbo yín pápátá àánú ó máa wọlé tọ̀ yín ẹni tó yẹ ká tẹ̀lé
Igboho did not ask for any money. Tí máa ń bá sọ̀rọ̀ á ní ìfẹ́ kí n máa gbọ́ pé wọ́n ń pa ọmọ Yorùbá wọ́n ní ìmọ̀ bó ṣe máa ń dún nínú agbárí mi kò béèrè owó àwa tó ń gbà lọ́wọ́ ẹ̀ ni mo lè fi gbogbo ẹnu sọ àwa tó ń gbà lọ́wọ́ Sunday Igboho ní ẹjẹ́ la ojú inú wa ẹ̀yin ọmọ Yorùbá this is time for us láti bọ́ kò sáfẹ́nifẹ́re kankan bí nǹkan mọ́ àwọn afẹ́nifẹ́re ti kú tán afẹ́nifẹ́ bí ló wà ńlẹ̀ afẹ́nifẹ́re ti kú tán because they did not have the mission to make Yorùbá great kò sí nínú ẹ̀jẹ̀ wọn the mission to make Yorùbá survive kò sí nínú ẹ̀jẹ̀ wọn they are not afẹ́nifẹ́res that is why you see them go against Baba Akintoye every blessed day torí wípé inú Nàìjíríà yẹn làwọn ti gba brown envelope inú Nàìjíríà yẹn làwọn ti gba brown envelope Akintoye dẹ̀ ń kó àwọn ènìyàn jọ láti blọọkù ọ̀nà yẹn torí pé àwọn ò fẹ́ kí ojú àwa Yorùbá tòde òní most especially àwa tá a wà ní kójú wa ó là náà fi ń gbógun ti Akintoye majority of them that fight Akintoye is not be Baba gba owó lọ́wọ́ ọ Baba Akintoye ya owó NACO ó ya owó ní báńkì ó ya owó kìíní kankan it is because of us pé Akintoye ń la ojú àwa tá a wà ń lé ẹ̀jẹ̀ àgbọn mo rí program kan sí wọ́n sẹ́dẹ̀ sí mi mo yìí máa pẹ́ ẹni tó sẹ́dẹ̀ tí màá kẹ́pẹ̀ tí ebi ń pa mí lóòótọ́ ẹni tó láyé àti ọ̀run rí ìdá ní 5,000 naira lọ́wọ́ ṣùgbọ́n ìyá ò ní kí n sọjọ́ ọ̀la mi nù ìyá ò ní kí n fọjọ́ ọ̀la mi kí n fi gúgi àwọn tó pè mí ní Bàbá Èkìtì Bàbá Èkìtì I love the way you are doing your program wọ́n bá bẹ̀rẹ̀ sí kó sí mi lórí èmi gan hànà mo ní mà ìgbà àkọ́kọ́ tẹ́ máa pè mí lẹ́ni bẹ́ẹ̀ ni nínú TikTok program wa máa fẹ́ kẹ́ wá bá wa èèyàn wọ̀nyá sọ̀rọ̀ máa dẹ̀ áàdì yín mọ́ group wa mo ní group èwo àwa ṣe ń dá group kan lẹ̀ ń sìn ọ̀rọ̀ Yorùbá náà là ń sọ náà the way tá a fi máa gba orílẹ̀-èdè wa sórí this time around ẹ má jájọ Bàbá Akintoye lẹ́nu mọ́ bàbá ti dàgbà mo ní ṣé bàbá sọ pé à ń yọ òun lẹ́nu ni ṣé àwọn ọmọ Yorùbá ló lọ bá Bàbá Akintoye ni bẹ́ẹ̀rẹ̀ tí mo bẹ̀ wọ́n nìyẹn ṣé àwọn ọmọ Yorùbá ló lọ bá Bàbá Akintoye pé bàbá ẹ wá lídìí wa àfẹ́jáde kò nu Yorùbá nation ó ní nà ṣe bí bàbá ló lóun ìran tí bàbá yẹn rí ló dúró dé tẹ́nu kálukú wa náà bá rí ìran ẹ jẹ́ ká dúró ti ìran tá a rí ṣe ló yẹ ká máa tọ́jú bàbá ti dàgbà kíní kẹlífì kan láfi dá gúrúùpù yẹn lẹ̀ tó máa fi ṣáà ó wá bẹ̀rẹ̀ wo president tẹ́sẹ̀ ẹ̀yàn ní Senegal ìṣe 40 kíní kan yìí ẹ̀ mo wá ní ẹ wò mí dáadáa mà ẹ má làágùn jìnnà láti irun orí mi dé ìkànnì ẹsẹ̀ mi Akintoye ni Ìgbòho òòṣà ni Ìgbòho òòṣà ibi tí Sunday Ìgbòho bá ti ń lọ lèmi ń lọ ibi tí Bàbá Akintoye bá ti wà lèmi wà mo wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ àwọn tèmi lẹ́kìtì Ìfátósì ni Akọgun Ìgbòho ni MK ni mo wá ń dárúkọ wọn mo ní ìbùsẹ̀ mi lẹ́kìtì any other group tó bá ti yàtọ̀ sí Bàbá Akintoye àti Sunday Ìgbòho no chance for them ó bá ní ó máa tó mi ti ló bá pa fóònù ẹ má jẹ́ àfàyè fún irọ́ lóòótọ́ làwọn ń la ebi kọjá lóòótọ́ ni ìyà ń jẹ wá lọ́wọ́ àwọn àgbà Yorùbá ìgbàanì wípé ènìyàn máa ń febi sínú ṣiṣẹ́ ayọ̀ ni ọkọ̀ yí ọ̀pọ̀lọpọ̀ nínú wa pé tẹ́nìyàn bá fẹ́ ṣoríire tẹ́nìyàn bá fẹ́ lo àlùyọ láyé tẹ́nìyàn bá fẹ́ bá ẹgbẹ́ pé tẹ́nìyàn náà bá fẹ́ dá nǹkan rẹ̀ ṣe ebi á máa pa ẹ́ fíṣàn tó o níyẹn ni wàá máa lé wàá febi sínú wàá máa ṣiṣẹ́ pé tó bá dọ́jọ́ ọ̀la tó bá parí iṣẹ́ yìí wàá yó ó dàbí ẹni tó kọ́lé ni ìní 20,000 ọ̀la 20,000 kò rówó ọbẹ̀ múlẹ̀ ńlé ìyá ìgbà kọ̀kọ́ṣàn ó yá ẹ lọ ṣe ṣú ẹ lọ ṣe
wọ́n ṣàjọ ń tira wọn kọ́lé yẹn ó dìgbà tó bá kọ́lé yẹn tẹ́kọ́ ṣe mọ̀ pé during that time ebi ń pa wọn ìyà ń jẹ wọn ò lè jó oúnjẹ tó wù wọ́n torí pé wọ́n fẹ́ kọ́lé wọ́n fẹ́ kàṣírí wọn ó bòbí yálà lọ́dún ń fún okùn mọ́ wọn lọ́rùn nǹkan ní nǹkan dẹ̀ rèé kò lè dàbí tara ẹni kíní wa ni yóò bá wípé ó yàtọ̀ sí kíní mi Nigeria is not for us the Yoruba is our own nígbà tó bá wá kọ́lé yẹn tán tá bá wá jókòó tán sùn tó jò ń rọ̀ tá wà nínú ilé tó rùn ràn tá wà nínú ilé tó tó di alẹ́ pé ẹ̀yin ọmọ ẹ lọ tilẹ̀kùn ká sùn ìgbà yẹn náà ṣe máa mọ̀ àwọn á lè jẹ àjẹyó Yorùbá ẹja wake up most especially àwa tá a wà ń lé ajá wa lẹ́ni lẹ́yìn ṣe ló yẹ ká pọ̀ bọ́ God give us Sunday Igboho tó yẹ ká pakuru mọ́ ká jó dáadáa ká túgbà ẹ̀ tó bá jẹ́ pé a ṣe ohun tó yẹ ká ṣe apakuru mọ́ Sunday Igboho dáadáa ni ká gbàgbé ọ̀tẹ̀ kò yẹ kí Fúlàní sì tún lórí ọ̀fẹ́ láti máa pa wá nínú ìjọba tá a wà yìí kò yẹ kó lórí ọ̀fẹ́ o gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wa láyé pátápátá gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àfọwọ́fà ara wa ni ṣé ó yẹ kéèyàn kan dìde kó sọ̀rọ̀ Sunday Igboho níbi kéèmì àtẹ̀yìn dẹ̀ máa ṣùgbà irú ẹni bẹ́ẹ̀ àwọn olófo tí wọn ò ní lọ́kàn pé kí èmi àtẹ̀yìn ó gbégbé ayé ìrọ̀rùn èèyàn kan wá jáde síta pé ẹ má pa àwọn èèyàn mi mọ́ mo sọ fún yín rálì Èkìtì tá a bẹ́ẹ̀ ṣe ní ìgbà yẹn lọ ní 2021 kó tó wá lọ́bọ̀ after that rally náà lọ́bọ̀ ń bá di ilé olóyè Ìgbòho tó dàbẹ̀rù tó pààyàn mẹ́ẹ̀ mo sọ fún yín gúrúùpù 8 lolóyè Ìgbòho ń wá 500,000 fún ẹ lọ gba mọ́tò àjọmọdé Èkìtì ní 500,000 lọ́nà 8 that is 4 million naira bó dẹ̀ ṣe ń ná nìyẹn ọmọdé yẹn mọ orí Yorùbá gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ òun nǹkan kan ò gbẹ́dọ̀ ṣe wọ́n èèrà ò gbẹ́dọ̀ rè wọ́n àwọn tó sọ wípé ẹni àmọ̀rí ìbá àkúlà wa ń sátẹ̀lé lẹ́yìn asọ̀rọ̀ àwa di aáyán tó jẹ́ pé ibi tí kò ti pani lọ ẹjẹ́ ala etí inú wa ọmọ Yorùbá ká la etí inú wa ká dẹ̀ la ojú inú wa a ti mọ àwọn tó fẹ́ wa a ti mọ àwọn tí ò fẹ́ wa bí orí kọ̀lítì ni ó ní Ọlọ́run ló yọ ní gidi ọ̀tá òfẹ́ àgbáyé òṣìkà òfẹ́ ajẹ̀gbádùn náà ṣe ń ṣọkà bí iyán àbí bẹ́ẹ̀ kọ́ majority of them that tó wéètì bàbá Akíntóyè lẹ́ni nínú tẹ́pẹ̀rẹ̀ àwọn ní Afẹ́nifẹ́re it is because of me and you pé Akíntóyè ń là wá lójú pé Akíntóyè ohun tí ò yẹ kó jẹ́ kí àwa wọ̀nyí ó mọ̀ Akíntóyè jẹ́ ká mọ̀ ẹ ṣe jẹ́ ká la etí inú wa ya Yorùbá wípé tí ojú bá farabalẹ̀ àrímú ẹgbọ́ ṣé bẹ́ẹ̀ ni tójú bá farabalẹ̀ wọ́n ní ojú àrímú ṣé bẹ́ẹ̀ ni jẹ́ ìṣayéré àwọn tèmi lẹ́kìtì nìyẹn táwọn ojoojúmọ́ sọ wípé no room for túpọ̀ onítìrí in Èkìtì land and we stand on it. ṣé ó yẹ ká tún tàn wá káwọn kan tó wá kọ́ra wọn jọ àwọn náà mú ọ̀nà àbáyọ tó máa gbégbé Yorùbá gbà àwọn ló mọ ọ̀nà àbáyọ bàbá Akíntóyè ti dàgbà lára àwọn táwọn Afẹ́nifẹ́re gbé dìde láti lè domi tútù sọ́kàn wa again pàpà ń para rẹ̀ ó lòun pajá àdáni ó ń bà kọ̀ jẹ́ inú àdá ń dùn àdá ò mọ̀ pé ilé àti wọ̀sùn òun ló ń bàjẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jáwé kọ́ mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn àwa tá a wà nílé torí ń ta àwa tá a wà nílé torí ń ta wá agbẹ́mọ̀tò síwájú tá a lè gbé rìn àwọn náà ẹ lọ máa wọ́ ọ̀hún ẹ̀ lójoojúmọ́ èyí tó àwọn wọ́ọ̀mù bátìrì ti bàjẹ́ wà máa wò pé ó ra epo 960 1000 kó lọ máa fi wọ́ọ̀mù mọ́tò lójoojúmọ́ ìwọ́gẹ́ tó ò tí ì jẹ adè lórí ọ̀fẹ́ to say no to all these things but àgbà akọ̀ àwa fẹ́ lọ la àwọn kan wá dìde wọ́n fẹ́ la ọ̀nà wíwọ́ again láti lè
sọ wá di ọ̀tá olóore wa láti lè mú wa kó ẹ̀yìn sí ẹni tó fẹ́ràn wa. Those people who have power tán ní ìrírí pain tèmi àtẹ̀yìn ńlá kọjá tán ní lára. Níbo ni Wálé Àlí ti ń bọ̀? Who is Wálé Àlí in Yorùbá là? Níbo ló wà kí bàbá Akíntóyè àti Sunday Igboho tó jáde síta? Ipa wo ni Wálé Àlí nínú Yorùbá là? That we make them say that they are the true tó fẹ́ gbà wálẹ̀. Another Dúpẹ́ Onítìrí ni wọ́n tún lọ gbé wọn dìde nínú ìjọba òkùnkùn wọn ní they know nothing. Lóòótọ́ ìyà ń jẹ wá ẹja farada gáràjì kọ́ lè mi àtẹ̀yìn fẹ́ gbà orílẹ̀-èdè la fẹ́ gbà. Gáràjì kọ́ la fẹ́ gbà o, mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn ni o. Lóńdó, lẹ́kìtì, lọ́ṣun, lọ́yọ̀ọ́, lẹ́kọ̀ọ́lé, mo bẹ̀yìn ni o. Lógùn mo bẹ̀yìn ni o. Tó fi dé Kwara, tó fi dé Kogi, gáràjì kọ́ la fẹ́ gbà. Ẹ wá wo ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ tó bí ẹ wá ọ̀nà mi yàn jáde síta. Ẹ wá ọ̀nà mi yàn tí ó ṣe èmi àtẹ̀yìn lóore ní àwọn kan gbé dìde ebi ló ń pa bàbá Akíntóyè ebi ń pa Kóìkí ni no. Wọ́n pe kíní kan ní eré sáà. Tẹ bá ní àwọn ọ̀tá ò ní gbógudé tọ̀tà bá wá gbógudé ńkọ́. Ṣèbí bí kan náà máa sáwọ̀. Ntí ẹ wọ ọ̀ràn mi yàn fi jáde síta nìyẹn. Ọmọ aládé ni wá, ọmọ ológo ni wá, kò sọmọ tẹ́bí ilẹ̀ Yorùbá tí ó tọ́lọ́run ò dá togotogo. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá gan togotogo ní. Ilẹ̀ Yorùbá gan togotogo ní. Kí ló dé táwọn ń jìyà ẹja la ojú inú wa? Káwo ẹni tá a fẹ́ bá rìn. Káwo ẹni tá a ń tẹ̀lé. Gbogbo irọ́ tí Dúpẹ́ Onítìrí tó ti ń pa fún wa, ó rí wípé ojú wa dúdú àríran. Ó dẹ̀ rí wípé etí wa di. Irọ́ tó bá ti pa fún wa lọ́pọ̀lọpọ̀ nínú wa ń tẹ̀lé. Ó sọ yín di ọ̀tá olóore yín. Ó bù fọ́jú lù yín kẹ́ má bàa ríran. Débi tí ire ayé yín wà. Where is Adélé today? Adélé máa bẹ̀rẹ̀ iṣẹ́. Adélé ti bẹ̀rẹ̀. Ugbe ìgbà kan náà sọ fún yín pé Bọ́lá Ahmed ti ń bẹ, ó ti ń bẹ Ṣèyí Mákẹ́, ó ti ń bẹ Dúpẹ́ Onítìrí pé kó jọ kó dáríjì àwọn o, kó mú ìkan wá nínú fámílì kó mú ìkan wá nínú ìjọba Adélé kan wá gba àpọ́tímẹ́ǹtì. Irọ́ ni nígbà tó ti di pé irọ́ gangan làwa táwa lé là ń fẹ́. Irọ́ ṣe rí social media lóde òní kò jẹ́ kí irọ́ lérè mọ́. Ní òmèrè ìdí tí ọmọ Yorùbá fi kó sí páńpẹ́ irọ́ wọn. Àwa tá a gbọ́n tán bí wa nílé ọgbọ́n, tán bí wa nílé ìmọ̀, tán bí wa nílé òye, wọ́n á wá fi kékeré ohun tó máa tán, wọ́n á wá fi gba ìtàn, wọ́n á fi gbàdánù lọ́wọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ pé wọ́n fi irọ́ gba ohun tí ò ní tán, wọ́n fi ń gbà lọ́wọ́ wa ni. If we have our own nation, ìwọ á jẹ, èmi á jẹ, àrọ́dọmọdọ́mọ wa jẹ́mẹ̀. Amẹ́ríkà àwọn tó jẹ́ president Amẹ́ríkà lénìí, tó jẹ́ senator l'Amẹ́ríkà lénìí, tó jẹ́ governor l'Amẹ́ríkà lénìí, bàbá ńlá bàbá wọn ló ti ṣiṣẹ́ yẹn lẹ̀. Pé ẹ wá o, iṣẹ́ tá a ṣe ń lẹ̀ táwa bá jẹ́ àwọn ọmọ wa, àrọ́mọdọ́mọ wa máa jẹ́ àwọn Áfíríkà tó máa ṣẹ́rú àwọn ọmọ wa. Orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀, iṣẹ́ yẹn náà la ní káwa náà ó ṣe ń lẹ̀. Nigeria, we did not belong to Nigeria. Irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa, irọ́ ni Wálé Àlí ń pa. Ẹ padà lẹ́yìn wọn, ojú inú wa ẹja là á. Kálá etí inú wa ká fi gbọ́ràn. Yorùbá wípé ẹni à ń parọ́ fún tí ò bá mọ̀, ẹni tí parọ́ mọ̀ pé irọ́ lòun pa. Ṣùgbọ́n tá bá la etí inú wa, bẹ́ẹ̀ nìyàn kan bá bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà irọ́ tó ń sọ, wà á ti mọ̀ pé ẹnu dùjú ẹ̀ lélẹ̀ gbogbo tó ń sọ irọ́ ló wà lórí ẹ̀. Opportunity tó fi mú wa ní pé wọ́n rí pé ìyà ń jẹ wá lóòótọ́. Wọ́n á dẹ̀ wá níwá pé wọ́n fẹ́ mú wa kó nínú ìyà. Irọ́ náà dẹ̀ ń pa, inú wọn dùn sí ìyà tá à ń jẹ lọ́wọ́. Ó ló mú mi rí
mẹ́sẹ̀jì kan tó tún sẹ́ẹ̀dì sí mi náà láìpẹ́ yìí màá yìí ka nọ́mbà ẹni yẹ síta ó ní empowerment APC empowerment bóun náà ṣe kọ́ ìkíní kan Bọ́lá Ahmed Tinubu empowerment 85,000 naira ẹgbẹ́ ṣe 85,000 naira ṣó tán ìyá ayé wa wọ́n fẹ́ fi gba dátà yín ègé ni mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ti máa sẹ́ndì ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló dẹ̀ ti máa bẹ́ mọ́ 85,000 naira látọ̀dọ̀ federal government ó yá onítọ̀ tún kọ́ bẹ́ẹ̀ ó ní if you want to receive it call my number ó tún pe number ó tún kọ number ẹ̀ lẹ́ẹ̀bẹ̀ ẹ tún fẹ́ fọwọ́ ara yín ra ìyàwó lé ìyà tẹ́ ti ń jẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ngbà tó fẹ́ dìbò wọ́n fò yín ní 20,000 naira ẹni tó gba 100,000 lọ́wọ́ nígbà yẹn lọ́hùn ó kélé ní ẹ jókòó wípé 85,000 naira nínú ta tó wà lẹ́yìn kí ló gbọ́ náà rọ mi 85,000 naira kò sanwó skul àwọn ọmọ 85,000 naira ṣé tí ń bá ṣé a lè ní lọ́sẹ̀ kan ṣá kẹ́ ẹ jókòó ìjọba tó ló ń fẹ́ empower yín empowerment 85,000 naira ẹ mọ̀ pé ìyà náà fẹ́ fi jẹ yín wọ́n tó fẹ́ kọ lẹ́tà ìyà sínú ayé yín ní again ṣùgbọ́n tá a bá gba orílẹ̀-èdè wa empowerment tí ò ní tán láéláé tí ènìyàn bá ti kúrò nínú ogun tó kúrò nínú ìgbèkùn tó kúrò nínú àjòjì èdè abẹ́ ẹ̀ gbọ́ tó kúrò nínú àhámọ́ ó ti gba empowerment tó jẹ́ pé yóò máa lò lọ títí láéláé ni we did not belong to Nigeria Tinubu gan o mo ti pẹ́ tẹ́mi ti ń sọ Èkìtì lèmi wà ọ̀rọ̀ wa àtèmi àtàwọn ẹni máa kú ó pàdé ẹni máa pa ni millions of Tinubu ò lè tó Nigeria kí Jésù dé kó padà wá sílé ayé kò lè tó Nigeria kí Muhammadu dé gan kò lè tó Nigeria bí Ògún bó ṣe gbóná tó bó jẹ́ Ṣàngó ni kò lè rí Nàìjíríà tó kí Awólọ́wọ̀ tá à ń pè the great hours kó jí dìde nù sáré ẹ̀ kí wọ́n gbéjọba Nàìjíríà lé lọ́wọ́ òfo ẹ̀yìn ọjà let us go home don't allow anybody to kàn fi tọrọ kàn máa fi gba bílíọ̀nù lọ́wọ́ yín kàn máa fi tó máa tán kàn máa fi wá gba èyí tí ò ní tán lọ́wọ́ yín we did not belong to Nigeria don't let us allow another Dúpẹ́ Onítìrí again Dúpẹ́ Onítìrí ti kú tìrantìran pẹ̀lú àwọn tó tẹ̀lé lẹ́yìn ẹ padà lẹ́yìn wọn gbogbo irọ́ tó pa fún yín ìjọba délé ń bọ̀ ṣé ẹ ti wá rí ìjọba délé òun lé ní ìjọba délé ń bọ̀ ṣé ẹ ti wá rí ìjọba délé bóyá torí pé àwa halẹ̀ mọ́ wọn lẹ́kìtì láàfin rí ìjọba délé lẹ́kìtì ẹ̀yin ará Ìbàdàn abẹ́ ti kọ́ secretariat míì fún wọn ní ẹ̀yin tó gùn ẹ̀yin tó ṣún tọ̀yọ́ tèkó dé kọ́dà tó fi dé Kogi abẹ́ ti rí ìjọba délé lẹ́ẹ̀jẹ́ káwa tó àwa tèkìtì ó mọ̀ ni mo mọ̀ pé tí Ọmọlúkà bá rí ìjọba délé lóńdó á ti pè mí pé bàbá Èkìtì ìjọba délé wa ti bẹ̀rẹ̀ congratulations ìran pàrọ̀ fúnrọ́ Yorùbá ẹjẹ́ á bọ́ nínú ìgbèkùn ẹjẹ́ á bọ́ nínú ìgbèkùn ẹ la ojú inú yín nígbà tó rí wípé Dúpẹ́ Onítìrí ti parọ́ dé the end wọ́n wá tún wá gbé 85,000 naira empowerment jáde fún yín ẹ̀ tó rọ̀lù wọ́n wá sọ ọmọ Yorùbá di ẹni tí ìjì ń gbá sọ̀tún tó ń gbá sósì our forefathers they are not like that ẹjẹ́ àfihàn sínú ṣiṣẹ́ ayọ̀ ẹni tó mọ̀nà ni ẹjẹ́ àtẹ̀lé àwọn tó da ẹran wá sádùúgbò bí tí mo wà yìí mo sọ pé mo ní please I don't want to see you here please go back oníkiri kankan mo ní ẹ bá mú fóònù kí pé Ìgbòho mẹ́ẹ̀ ẹ bá mú fóònù kí pé Ìgbòho kọ́sẹ́ndì àwọn bọ́ọ̀sì sí mi bàbá mi ó fi màálù ẹ̀ lẹ̀ ó fẹ́rẹ́ sí ni ó fi màálù ẹ̀ lẹ̀ tó fẹ́rẹ́ sí ó fi màálù ẹ̀ lẹ̀ tó fẹ́rẹ́ sí Ọlọ́run máa fi Sunday Ìgbòho jí kí wa ni
igbe wa ti dí ọ̀dọ̀ àwọn bàbá wa ìgbàanì tí wọ́n ti fẹ̀mí wọn lẹ̀ fún Nàìjíríà tí Nàìjíríà ò so èso rere fún wọn wọ́n ti wá kó igbe wa papọ̀ wọ́n ti kó lọ́sọ̀dọ̀ Olódùmarè pé àwọn ọmọ wa rèé wọ́n kígbe oró ní Nàìjíríà bá wa gbà wọ́n jáde lọ́lọ́run ọba mi fi gbé Professor Banji Akíntóyè jáde ló wá fi Sunday Igboho tẹ́yìn pè ní tọ́ọ̀gì táwa mọ̀ sí saviours wa ló fi gbé jáde síta kí ló dé tààrọ̀ ọ̀nà tá láàrin nínú ọ̀nà bàbá mi mo pé lọ́nà adára fún yẹn kọjọ́ mẹ́ta sá kí ló dé tààrí ọ̀nà tá sọ pé a ò ní rìn nínú ọ̀nà àwa là ń fi ìyà jẹra wa ẹ má jà parọ́ tara wa àwa là ń fi ìyà jẹra wa majority ní mo bá bọ́bọ́ra mi kan sọ̀rọ̀ ní Africa country irọ́ dúpọ̀ onítìrí ẹ̀ ó ti wọlé sínú ẹ̀ mo wá ní it's okay my brother ó ti mọ̀ mí ti pẹ́ I can't deceive you ṣé wọ́n máa ṣe ìjọba nínú òfurufú ni onínú o ṣé wọ́n máa ṣe ìjọba nínú atẹ́gùn ni onínú o adélé wọn tó ló fẹ́ wọlé tó ló ti wọlé àwa ò rí ọ́fíìsì wọn ó ní rìpọ́ọ̀tì tó ń sọ fún wọn ni ó wà nínú gúrùpù wọn o èrò tó papẹ́yìn ọmọ Yorùbá nìyẹn o pé òru ni Ṣèyí Mákindé wá wú ọ́fíìsì ìjọba adélé wọn mo wá ní ìsókè ṣé ó possible kí n take over kí ẹni tí mo take over tí wá lágbára lórí mi kó wá máa wú ọ́fíìsì mi ó ní nù ó mo ní brother mi irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ mo wá ń ṣàlàyé fún wọ́n rìkọ́dù voice message tẹ́ gbọ́ ní on the 12 last month wọ́n gbé síta ní on the 13 kan tó gbé síta Dúpẹ́ Onítìrí ti fi Ìbàdàn lẹ̀ àtijọba délé ẹ̀ why are we deceiving ourselves àwa tá wà lé kí ló dé tá ń tara wa jẹ kí ló dé tá rí ọ̀nà ńlẹ̀ tá sọ pé igbó la fẹ́ dúró sí majority of us know that Nigeria did not belong to us our forefathers they are not in Nigeria we are Yoruba man adániwáyé ti dá wa ìtànjẹ di mímọ̀ fún wa wípé àwa ti ṣòòṣà kan tó ṣòòṣà tẹ̀tẹ̀rẹ̀ gún Yorùbá ti lómi ilẹ̀ kejì ó tó dé the Yorùbás wọ́n ti produce graduate engineer ṣátàdàkátà before kan tó dá wa papọ̀ mọ́ Nàìjíríà ìyẹn ni pé a ti ń ṣèjọba orílẹ̀-èdè a ti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a ti ń gbégbé ayé orílẹ̀-èdè ìmùsẹ̀ káwọn òyìnbó tó dé àwọn oríkìkà wà wọ́n ní ọmọ anáwó sílẹ̀ kóyìnbó tó dé òyìnbó tó dé owó náà ń pọ̀ sí ni àwọn bàbá wa ti la ojú kóyìnbó tó dé kìí ṣe òyìnbó ló làwọn lójú àwọn ìyá wa ti la ojú kí àwọn òyìnbó tó dé kìí ṣe àwọn òyìnbó kọ́ ló làwọn lójú kí ló dé tá wa bára wa nígbà ẹ̀yìn kí ló dé tó máa fi tọrọ tó fi ń gba billions lọ́wọ́ wa kí ló dé tí àwọn aláwo tó ń fi irọ́ gba ògo dànù lọ́wọ́ wa. Not all of us will have opportunity to travel out. Àdúrà táwọn yẹn dẹ̀ ń gbà ní pé kí gbogbo wa ká máa sá ó di Amẹ́ríkà ó di London ó di Canada ká máa sá lọ ìbá àwọn tó bá kù nílẹ̀ wa kán bò wọ́n ṣe é kán gbalẹ̀ wa ẹ̀yin tẹ́ wà lájò kẹ́ má rí lédè sí àní adé dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà lájò wọn ò fẹ́ kórìsùn wọn parun adúpẹ́ lọ́wọ́ àwọn tó wà lájò àwọn dúró gẹ́gẹ́ bí ìjìká tí ò jẹ́ káṣe ó jábọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn tó wà lájò wọ́n dúró gẹ́gẹ́ bí ọmọ ọkọ tẹ́ bá gbọ́ pé ìjìká tí ò jẹ́ káṣe ó jábọ́ àwọn ní tẹ́ bá gbọ́ tá bá sọ wípé bí ajá bá lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ àwọn ní à ń sọ ṣùgbọ́n àwa ń kọ́ àwa gẹ́gẹ́gẹ́gẹ́ tó wà nínú ìgbèkùn tó wà nínú ìyà tẹ́ bá ti da àgbàdo fẹ́rẹ́ sí wa ọ̀rọ̀ wa dàbí ẹ̀dìyẹ tó fẹ́ pa ni wọ́n á fún àgbàdo wọ́n á fi tán wọlé láyé ìjọ wọn àná tá bá fẹ́ ṣọdún brọ́dà mi Rótìmí Ọmọlẹ́wà you are welcome tá bá fẹ́ ṣọdún bí ọdún kérésì ni ẹran tó bá fẹ́ pa èpo iṣu la máa ń kó lọ́dọ̀ wa iṣu tẹ́ bá bẹ bẹ́ẹ̀ ṣe ni ewúrẹ́ tó jẹ́ pé ìtànà ti fún ló jẹ tẹ́lẹ̀ wọ́n wá gbé oúnjẹ yẹn wọ́n wá gbé sáà nínú ilé ẹ̀yàn ká ti wá ń ta wọ́n á ṣe níṣe tí àná yẹn máa fi rí pé oúnjẹ lélẹ̀ wọ́n wá gbé sáà nínú ilé ṣé ẹni tó bá wọlé wá wọn á tilẹ̀kùn mọ́ ni bẹ́ẹ̀ ni Nàìjíríà ṣe ń ṣe ọmọ Yorùbá
bẹ́ẹ̀ náà ṣe wá wọ́n tẹ̀ wá mú wọ́n tẹ̀ wá pa ni àwa la lògo wọ́n gbògo lọ́wọ́ wa wọ́n wá fìyà ògo yẹn jẹ wá bàbá mi ambassador ẹ ní sí ìrìn àgbàrá yìí fòkòtò ilé ayé yìí ò ní fòyín rú àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn tó dúró tán ní gbogbo ọ̀nà ebi ò pa wọ́n àwọn òde tuntun pé àwọn wà l'Amẹ́ríkà kan gbàgbé ilé no kí ló dé tí àwa tá wà ń lé tí wọ́n dẹ̀ kígi bọ etí inú wa tá a gbọ́ràn mọ́ tá a lójú tá a fi rína ni mo fi sọ pé ẹjẹ́ á ṣí etí inú wa ká dẹ̀ la ojú inú wa ẹni bá mọ̀nà lé ó yẹ ká tẹ̀lé ẹni máa dáṣọ fún ni wọ́n ní tọrùn ẹ̀ là ń kọ́ wò. We did not belong to Nigeria. Yorùbá wípé tá a bá pẹ́ lórí mi èsìkéṣì a máa bá yàn bẹ́ẹ̀ tá a bá tètè jára wa àánú wa ṣe mí àwa tá a wà ń lé ni o àánú wa ṣe mí lọ́pọ̀lọpọ̀ wọ́n ti sọ wá di edìyẹ tá ń dàgbàdo sí ó lẹ́bi rí wọn nígbà tá a bá fẹ́ ṣe oṣù tá a bá fẹ́ dín ìbò wọ́n á dowó síta àwọn tí ìgbẹ̀yìn wọn ò ní dára àdẹ̀tún rí wọn bá wí Yorùbá wí pé atanibásùn ẹ̀kan ló mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹni títan obìnrin bá sùn ẹ̀kan ló mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá ò rí bẹ́ẹ̀ o lọ́dún mẹ́rin náà ń tẹ̀ wá bá sùn that system tá máa ń lò divide and rule wọ́n sì ń lò this time around we are allowed Dúpẹ́ Onítìrí to use it ọ̀pọ̀lọpọ̀ dáa sọ pé irọ́ ìkíní kan níbi kan ojú ìta ló wá ń parọ́ ti ṣe àti rí wọ́n ní dọ́kúmẹ́ntì ní Amẹ́ríkà wọ́n ní dọ́kúmẹ́ntì ní Canada wọ́n ní dọ́kúmẹ́ntì ní China ní Japan gbogbo wọn we have 1,300 country ló wà lẹ́yìn wọn àwọn ọmọ tó mú Ìbàdàn wọn sì wà ń bẹ̀ o oṣù mẹ́rin péré ládájọ́ ní pé kọ́kọ́ lọ ṣe fàájì lẹ́wọ̀n kó tó gbẹ́jọ́ wọn ìjìnlẹ̀dẹ̀ jáde síta ó ní wọ́n fún wọn ní chicken àti turkey jẹ nínú ẹ̀wọ̀n ẹni tó wà ń ta gan àwa tá wà ń ta àrí turkey àti chicken àrí jẹ àwájá wọn tó wà lẹ́wọ̀n náà fún ní turkey jẹ Yorùbá ẹ jí etí inú wa ẹ jẹ́ àṣì òyìnbó àwọn òyìnbó tẹ́ ẹ rí tán dábìrà tán dárí biribi yẹ wọ́n ṣí etí inú wọn lẹ̀ ni wọ́n dẹ̀ la ojú inú wọn that is why tán máa fi rí vision ọjọ́ ọ̀la lẹ̀ kì í ṣe present one vision ọjọ́ ọ̀la làwọn ń lílẹ̀ vision ọjọ́ ọ̀la wo ní Nàìjíríà nílẹ̀ dead country táwọn gọ́mọ̀ kò ti kú business empires of àwọn kan business empire of àwọn kan ní tẹ́ bá fẹ́ pẹ́ ní Nigeria PLC wọ́n fi powó ní they are not ready to develop so we did not belong to Nigeria àwa táwọn ń lé ẹ má jẹ́ dìgbà tá a bá sọ olóore wa nù ká tó máa jẹ ká àbámọ̀ pé ń bá mọ̀ ká ti gbà fún Sunday Igboho ń gbà ẹ́ lọ́hùn ń bá mọ̀ àmọ́ pọ̀rọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ní bàbá Akíntóyè ń sọ ẹ ti wá mọ̀ sí o Ọlámilékan Sóbò yóò dára fún yín Wáídì Wàsíù Bàmí ambassador ojú òní tì yín ẹ ti wá mọ̀ we have a program ní pariwo mọ́ ni àwọn bàbá yẹn ní pé iná èsì ti gbẹdọ̀ tó yàn lẹ́ẹ̀mejì ṣe rí ẹwà ọ̀ràn mi yàn it is me and you that have the money 10 naira lórílẹ̀-èdè tẹ́ bá wà Nàìjíríà nígbà 10 naira ní America $10 British 10 pounds France 10 silver ká máa kójọ Fúlàní sì ń bọ̀ wá fogun jà wá tẹ́ bá gbọ́n tí múfì Ìlọrin múfì Ìwó ń sọ sorry múfì tìwó àtolúwo ọ̀dọ̀ wọn tá a bá múra ọ̀dọ̀ wọn làwọn Fúlàní máa gbà wá fogun jà ilẹ̀ Yorùbá ọ̀dọ̀ wọn náà máa gbà so we must be prepared ẹni tó dẹ̀ fẹ́ ṣe wá lóore la fẹ́ fi bí ṣù yìí Dúpẹ́ Onítìrí tí ò dẹ̀ ní kankan tí olóore kẹta fẹ́ ṣe wá là ń pa kúrúrú mọ́ lẹ́yìn
That is why ẹ wá ọ̀ràn mi yàn ló fi ṣe pàtàkì fún èmi àti ìwọ kí ìran Yorùbá ó ní reserve. We must fight it to finish. Ẹ padà wálé o gbogbo ẹ̀yin tẹ́ ti tẹ̀lé rọ́ lọ o ẹ ríra yín gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà o tó padà tọ̀ bàbá ẹ̀ lọ o àwọn tẹ́ ń tẹ̀lé lẹ tẹ́ tẹ̀lé lọ yẹ wọn ò fẹ́ràn yín o wọn ò fẹ́ kẹ́ bọ́ nínú ìgbèkùn wọn ò fẹ́ kẹ́ bọ́ nínú ìgbèkùn àwọn tó sẹ́ndì mẹ́sẹ̀jì sí nípa empowerment 85,000 naira wọ́n ràn yín lọ́wọ́ o wọ́n fẹ́ pakú ìṣòro ayé wa ni ẹ sọ fún wọn it's better that you reject that 85,000 naira and say yes to Yoruba nation kátẹ̀ ní independent kátẹ̀ tó káwọn náà rí ayé gbé ká tó lọ. If you're a true Yorubas you won't expect any good thing under Nigeria. Àti kọ́ adẹ̀ ti sọ tipẹ́tipẹ́ a gbé Nàìjíríà kalẹ̀ fún ìṣubú Yorùbá ni. Òun náà lè rí tó ń ṣẹlẹ̀ tí kò fi ké bí eku. Ní Adó Èkìtì tẹ́mi wà yìí ní ìgbà kan rí tẹ́ bá délé epo kan tó bá jẹ́ 20 naira náà tepo gbogbo ilé epo tó bá wà ní state yẹn pátá 20 naira náà máa ta. But Lado Ekiti, we have different price. Only 830 wa, only 870 wa, only 960 wa, only 1,000 wa, only 120 wa. Oníkálùkù ń ṣe bó ṣe wù ní nítorí pé orílẹ̀-èdè ti ń bàjẹ́ Nàìjíríà ti kú. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká ṣí ojú inú wa àti tinú wa ká rí ohun tó ń lọ. We did not belong to this country. We did Miyami Mary Olóyèdé Adara fún yín. We did not belong to this country. Ẹ jẹ́ àpadà sọ́dọ̀ ijó tẹ́nìyàn ijó tó rèèyàn bá òun jó. Ijó tẹ́nìyàn ijó tó ń gba yìí. Ijó tẹ́nìyàn jó tó rẹ́ni bá òun jó. Orin tẹ́nìyàn kọ tó rẹ́ni bá òun gbé. Ẹ jẹ́ padà sí all of us to remember nígbà tá à ń jáde fún rally bó ṣe ń yẹ wá mo ní bàbá kan l'Ábùjá ń gbà yẹn AIG a máa sọ fún pé bàbá Èkìtì ẹ máa sọ fáwọn èèyàn yín wọn gbọ́dọ̀ dáwọ́ kí níyẹn dúró ó ń ṣèkè àsọ̀rọ̀ kan tó gbé dúpọ̀ nítìrí dìde láti wá dàwárú ẹ jí lójú oorun o ọmọ Yorùbá ẹ la etí inú yín ọmọ Yorùbá ẹ yá mi létí inú yín etí inú lè jò ń lò ẹ yá mi létí inú yín o etí inú lè jò ń lò tí ò bá jẹ́ pé Ọlọ́run fi agbára fún àwa ènìyàn lórí ejò ni kí ẹ tó rí ejò ti rí yín o ẹ̀yin tẹ́ bá gbé oko tẹ́ bá ń lọ sóko dáadáa gbàtà tẹ́ máa rí ejò ìbẹ̀rù tí Ọlọ́run fi sí àárín àwa méjèèjì á ṣe ejò àti dúró báyìí ó ti rí ìwọ lè tètè má rí etí inú lè jò lò ẹ̀yin ọmọ Yorùbá ẹ yá mi létí inú yín we did not belong to Nigeria we must get out. Ọlọ́run dẹ̀ ti gbé àwọn saviour dìde a gbẹ́dọ̀ kẹ̀yìn sí saviour sí wa o ọmọ Ísírẹ́lì ò kẹ̀yìn sí saviour sí títí wọn o lóòótọ́ wọn kùn ṣùgbọ́n wọn ò kẹ̀yìn sí Mósè wọ́n kùn àwa ò gbẹ́dọ̀ gbígbí wá ti dọ́dọ̀ Olódùmarè ló fi gbé Sunday ọmọ Adéyẹmọ dìde bí ènìyàn kan máa ń wọ agbádá funfun lẹ́nìí tó bá tó òun lòun mọ mẹ́tọ́ọ̀dù òun lòun ní intelligent lọ́wọ́ irọ́ ló ń pa ó lè ní Gani Adams ó lè ní irọ́ ló ń pa àṣeyọrí wo ló ti ṣe nílẹ̀ Yorùbá bàbá kan bá mi sọ̀rọ̀ lánàá mo rẹ́rìn díẹ̀ ó ní ó máa dùn nígbà táwọn èèyàn bá sọ wípé Gani Adams ti jà fún Yorùbá ó láwọn jọ wà ní OPC ni ó ní wọn ò jà fún Yorùbá ìjà láàrin ara wọn
ṣùgbọ́n ààrẹ ni tó volunteer ara ẹ̀ pé no ẹ má pa Yorùbá mọ́. You don't want to know, maybe you are an OPC member or Agbekoya member or tó bá láti jẹ́ Yorùbá, you don't want má ṣe ọmọ Yorùbá léṣe ni. Ẹni tọ́lọ́run ọba mi náà sì wà nìyẹn. Bàbá Bọ́lá Ìgè sì sọ wípé ó tó àkókò tí ìran Yorùbá máa fi dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ó sọ lọ́rọ̀ ni, kò tí ì fi sínú ṣe. Wọ́n pa bàbá yẹ bẹ́ẹ̀ nípa ẹran. Because wọn fẹ́ kojú wa ó là tẹ́ bá wà díẹ̀ dáadáa àwọn ọmọ Yorùbá ló wà níbi ikú ẹ̀. Those people call themselves Afẹ́nifẹ́re. Tẹ́ bá wà díẹ̀ dáadáa. Torí àwọn gan ò fẹ́ bọ́. Ní Yorùbá fi sọ wípé ẹ̀yìnkùlé lọ̀tá wà o. Ẹni tí í ṣe ní inú ilé ló wà. Ẹ rí pé nígbà tí bàbá Akíntóyè àti Sunday Igboho jáde síta, àṣírí àwọn Afẹ́nifẹ́re tú. Tẹ́ bá ti gbàgbé ọ́díò yẹn, èmi ò gbàgbé, ó kẹjẹ pé tábà ní ká máa wà lórí fóòmù ní sí àápẹ́ tí bàbá kan sọ wípé nígbà tó fẹ́ yan Bánjí Akíntóyè, ó sọ tó the extent tẹ́ bá gbàgbé pé ọdún 5 lòun gbà lọ́wọ́ Bánjí Akíntóyè, òun ju Bánjí Akíntóyè lọ. Pé ṣùgbọ́n nítorí pé ó wà intelligent, ó gbọ́n, ó dẹ̀ kàwé. Nígbà táwọn máa yàn ohun tó yàn fún kọ́ ló ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ó ń dí ọ̀nà ìjẹ àwọn Yorùbá ni. Ìyẹn ni pé ó dí ọ̀nà ìjẹ àwọn Afẹ́nifẹ́re. Gbogbo wa la play audio yẹn tí gbogbo yín gbọ́. Pé torí ń tẹ́bi yan Akíntóyè kọ́ ló ń ṣiṣẹ́ lé lórí náà. Wọ́n yan Akíntóyè kó lè máa kó àwọn ọmọ Yorùbá jọ ká máa halẹ̀ mọ́ gọ́ọ̀mẹ̀ntì, kó lè máa pọ̀pọ̀ owó sọ́wọ́ àwọn Afẹ́nifẹ́re. Ó yá ẹgbà brown ewolo. Ẹni tí mọ́tò ti ṣe ìfẹ́ tí òrówó ra Tòkunbọ̀ èjì sí, ó yá ẹgbà jíìpù tuntun, Prado jíìpù náà ni. Mọ́tò náà ni bàbá 89, bàbá 94, àwọn ẹni bí tẹ́ ń fọjú alẹ́ wọn tó fi ń lòdì sí ìran Yorùbá. Tẹ́ bá gbàgbé àwọn ò gbàgbé pé torí táwọn fi yan Akíntóyè kọ́ ló ń ṣe. Ìyẹn ni wípé wọ́n bá Akíntóyè jà torí èmi àti ìwọ. Wọ́n bá Akíntóyè jà torí ìgbédìde Yorùbá. Wọ́n bá Akíntóyè jà torí ìṣeré ọjọ́ ọ̀la tó ń bẹ níwájú ilẹ̀ tó ń bẹ níwájú Yorùbá tí wọ́n fẹ́ kó ṣẹ. Yorùbá, please wake up. Wake up. Kálá ojú inú wa. Say no to Nigeria and say no to 85,000 Tinubu empowerment. Kò gbé wa débi kankan o. Ẹ ṣé bàbá mi. Kò gbé wa débi kankan bá yes Ìbàdàn ni tó ní wọ́n lọ sí Ìbàdàn. Ọlámilékan Sóbò. Mo gbà yín kó lọ́wọ́ Dúpẹ́ Onítìrí. Say no to them. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kórìíra Sunday Igboho lẹ́ni. It is because of Yorùbá. A rí nínú àwọn ọ̀rẹ́ tó sọ pé kí ló ń wá? Ọlọ́run ti dá ẹ lọ́lá gbogbo tí ènìyàn ní láyé yìí pé Ọlọ́run jẹ́ ní nǹkan báyìí jẹ́ nkọ́lé jẹ́ o ti kọ́lé kì í ṣe kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin kì í ṣe márùn mọ́ onímọ́tò rẹpẹtẹ gbogbo ọmọ ìlú òyìnbó ló wà kí ló ń wá Sunday Igboho ṣùgbọ́n ó dúró pé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní èmi ò lè lájú mi ńlẹ̀ kí n máa wò ká máa pa àwọn èèyàn mi no ẹ gbọ́ kí la ti ń wá ajá wa ti lẹ́ni lẹ́yìn ó yẹ ká ti pọ̀ bọ̀ Dúpẹ́ Onítìrí ló ń lé olóore jìnnà sáwà ọmọ Yorùbá ni mo fi sọ wípé tẹ́ bá ti gbọ́ Dúpẹ́ Onítìrí mirage ikú ló ń kanlẹ̀kùn ẹ má ṣílẹ̀kùn fún o tẹ́ bá ti gbọ́ Dúpẹ́ Onítìrí ikú ló ń kanlẹ̀kùn ẹ má ṣílẹ̀kùn fún torí ikú yín ò dá lọ́wọ́ tẹ́ wà yìí tẹ́ bá ti ń gbọ́ Àjàkáyé tó ń kanlẹ̀kùn ẹ má ṣílẹ̀kùn fún ẹ̀wọ̀n ni torí ẹ̀yin iṣẹ́ ní ẹ̀wọ̀n tẹ́ bá ti ń gbọ́ Ìjìnlẹ̀ Kúnyìn bí Wálé Àlì apanilẹ́kúnjayé ni wọ́n tí ń gbọ́ ọmọ ọlọ́mọ lọ́wọ́ ẹni tí ń sọ ọmọ ẹni sẹ́nu ikú ẹ má ṣílẹ̀kùn fún wọn torí pé ẹ̀yin ò ní fojú sunkún ọmọ. Let us go back bí a ti bẹ̀rẹ̀
Yorùbá gbọ́dọ̀ kó nu Nàìjíríà o ẹni bá lójú inú yóò rí tí àwa ń rí o Yorùbá agbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà o ìran kan jáde kan tó ṣe election wèrè wọn Private Adébáyọ̀ ó ní tí ọmọ Yorùbá tí wọ́n bá dìbò fún APC tí wọ́n dìbò fún Tinubu ó ní eléyìí máa gbóná ju ọ̀run àpáàdì lọ ṣé ó ti rí bẹ́ẹ̀ àbí ó ti rí bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ ṣe sọ pé àti rí kankan so Yorùbá we must live Ọlọ́run ò dá wa fún ìyàjẹ Ọlọ́run ò dá wa fún ìyàjẹ please àwa táwa ní mo bẹ̀ yín ojú wa ti rí so many things etí wa ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí ti kéwì títí kí là bá bọ́ ewì òfó Dúpẹ́ Onítìrí ní bímọ bí Dúpẹ́ Onítìrí tó lọ léèwé tó ṣe ìdánwò sọ́bjẹ́tì 10 nínú gbogbo sọ́bjẹ́tì 10 tó dẹ̀ ṣe tó jẹ́ pé F9 ló ń wálé ń bẹ̀ ọmọ yìí ò ní yàyàkuyà ẹjá padà wálé ká ṣera wa lọ́kan àwọn tó ń wọlé wọn ń bàdàn ilé Dúpẹ́ Onítìrí kan náwó àwọn yẹn ló wà nínú ọ̀fọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti ṣòfò ara ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti ní stroke bá ṣe gbọ́ Dúpẹ́ Onítìrí yan padàpadà káàkiri ni o ilé títí ẹ̀kọ́ náwó àwọn tó ti gba léwu lọ́wọ́ wọn tó ti gba mọ́tò lọ́wọ́ wọn kó wọ́n fẹ́ lò fún Adélé Dúpẹ́ Onítìrí kọ́ náà ṣe ń jàbá o Dúpẹ́ Onítìrí ń kó bá ìran Yorùbá ni mo bẹ̀ yín ẹ padà lẹ́yìn ẹ̀ kò gbé nǹkan kan dání Dúpẹ́ Onítìrí ò gbé nǹkan kan dání mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín Dúpẹ́ Onítìrí ò gbé nǹkan kan dání ó ń fawọ́ aago wá sẹ́yìn ni òun ò fẹ́ kí ìran Yorùbá ó kúrò nínú ìyà tó bá sọ fún yín pé àwọn ọ̀dọ́ ẹ̀ẹ̀mẹ́yẹ ọ̀dọ́ tí Dúpẹ́ Onítìrí ti kó sẹ́wọ̀n lórí irọ́ ẹja la etí inú wa àtọ́jú inú wa ẹ̀rí ànúgbà o mo béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi káàpù tí mo ní mo fẹ́ ṣe ẹ ràn mí lọ́wọ́ Májàsọ́lá wà ilé ìta àṣà ti tún pin tán kò ilé ìta tẹ́ ẹ fún wa lówó ẹ̀ kò tó Èkìtì gan ká má sọ pé gbogbo ilẹ̀ Yorùbá a fẹ́ kó káàkiri olóore wa ní Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà ọ̀rọ̀ wa ò dẹ̀ sú títí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ò sú táwa dẹ̀ ń gbàdúrà náà pé ọ̀rọ̀ títí ẹ ò ní sú Ọlọ́run ọ̀rọ̀ Yorùbá ò sú bàbá Akíntóyè tàdé ń gbàdúrà pé ọ̀rọ̀ bàbá Akíntóyè ò ní sú Ọlọ́run yóò fẹ̀mí kọ́ ẹ̀mí wọn á kó wa délé ìlérí ẹ ràn mí lọ́wọ́ lórí káàpù yẹn kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sórí Bàbá Èkìtì YouTube channel kò yẹ kí n fẹ́ ṣe program kí n máa pè é pé mo ní ìdí owó dátà wọn náà ń gbowó lórí YouTube èmi ò gbárí ṣùgbọ́n ẹ support mi lórí yẹn ẹ jẹ́ ká jọ mọ̀ odò ní gbórílẹ̀-èdè lékè ẹ jájọ ní lọ́nà tó tọ́ mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín mo sọ gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá pátápátápátá tẹ́ ẹ bá ti gbọ́ Dúpẹ́ Onítìrí ikú ni o tẹ́ ẹ bá ti gbọ́ àjàkálẹ̀ àrùn ikú ni o apamọ́lẹ́kún jayé ni wọ́n tẹ́ ẹ bá ti gbọ́ ìjìnlẹ̀ abayé ẹni jẹ́ ni omíyalé you are welcome ẹ padà lẹ́yìn wọn they have nothing to offer wọn ní nǹkan kan láti ṣe fún wa tẹ́ bá ti ń gbórúkọ wọn ẹ máa gbé wọn ṣépè ní pé kí ìbínú Ọlọ́run kó máa rọ̀ bí òjò lé wọn lórí bàbá mi Adéyẹyè Ìfẹ́dayọ̀ yóò dára fún yín bàbá mi ọ̀nà àbáyọ Ọlọ́run ti la ọ̀nà àbáyọ fún wa kò sí ìjàngbara tí ì ní olórí tí Ọlọ́run ọba mi gbé dìde ní bàbá Professor Banji Akíntóyè àti ṣe Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà the rest fake ni wọ́n the rest nǹkan máa jẹ náà wá ó lè mo sọ fún yín mo ní Dúpẹ́ Onítìrí ó ṣòwò nílé ọkọ ó fail he want to become a wife of billionaire ayé ò gbà he want to become olórí láàfin ayé ò gbà he want to be grand commander OPC Ọlọ́run sọ pé no ó wá wọnú Yorùbá ó wá gbé $1 million bóun ṣe lọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní Dúpẹ́ Onítìrí ti ní pé kán yá wọn lówó lórí ọ̀rọ̀ Yorùbá kí lè àbáyọrí
ẹ ní ṣòwò sájáde àpò, ẹ ní kábàámọ̀ pé ẹ wálé ayé, ẹ la etí inú yín. Gbogbo wa la ní ẹ̀mí Ọlọ́run, gbogbo wa lọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti máa bá wa sọ̀rọ̀, ṣùgbọ́n nítorí pé ìfẹ́kúfẹ́ wa, àwọn bàbá wa la ọ̀nà wíwọ́ fún ara wọn, wọ́n forí légbó. Nígbà tọ́lọ́run ti gbé ọ̀nà tó ti la ọ̀nà kalẹ̀ fún wọn, ọ̀nà tọ́lọ́run ọba mi là kalẹ̀ fún ìran Yorùbá, òun náà ni Professor Banji Akíntóyè àtolóyè Chief Sunday Igboho. Let us say no to Dúpẹ́ Onítìrí, Wálé Àlè, àjàkálẹ̀ àrùn. Irọ́ ni wọ́n ń pa, irọ́ ni wọ́n ń pa. They are not ready to help us. Ìrànlọ́wọ́ wa ò sí lọ́wọ́ wọn, wọn ò mọ̀nà. Afọ́jú ni wọ́n. Ẹ gbọ́ rí níbi tí afọ́jú ti ń fi ẹni tó rí náà tó ń fọ̀nà hàn, kò possible. Ẹ padà lẹ́yìn wọn. One love. Ẹ jọ̀ọ́ mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín, mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín. A gbẹ́dọ̀ kúrò lórílẹ̀-èdè tán pè ní Nàìjíríà, because we did not belong to Nigeria. A gbẹ́dọ̀ kúrò lórílẹ̀-èdè, ẹ má dá Ọlámilékan Sóbò lóhùn. A gbẹ́dọ̀ kúrò lórílẹ̀-èdè tán pè ní Nàìjíríà, because kì í ṣe ilé wa. Ẹ fi Dúpẹ́ Onítìrí lẹ̀. Ó ti parọ́ débi tó yẹ kó parọ́ dé. Àṣírí irọ́ ti tú. Kí làjàkáyé tún fẹ́ sọ? Kí ni Jimmy boy ìjìnlẹ̀? Wọ́n ti sọ pé Dúpẹ́ Onítìrí, Tinubu ti ń bẹ Dúpẹ́ Onítìrí, àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn gómìnà wa náà ti ń sá kíjokíjo kí Dúpẹ́ Onítìrí má bàa yọ wọn lóyè. Ẹni bá létí inú á mọ̀ pé gbogbo ìyẹn irọ́ ni. Wọ́n yìí fi irọ́ gba orílẹ̀-èdè. Àwa lẹ́kìtì wa ń bíbá mo lè fọwọ́ sọ̀yà pé we stand by Bàbá Akíntóyè àti Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá. No room for Dúpẹ́ Onítìrí in Ekiti State. Ohun tí mo sọ ń jọ àná tó fi sọ mí di bàbá òsínì nìyẹn, and I still repeat it. Ibi ó bá nípa ọmọ Dúpẹ́ Onítìrí ni ẹ lẹ́kìtì bíbá ẹ gbójú síta, tí ò bá ní kábàámọ̀ láéláé. À jẹ́ kó mọ̀ pé ọmọ àlè ni, tí ò fẹ́ rere Jerusalem títí wa tó jẹ́ Yorùbá. Ẹni bá fẹ́ rere Jerusalem, Bíbélì wípé yóò máa ṣe rere. Yorùbá is our own Jerusalem. One flag ẹ ní o. Yorùbá is our own Jerusalem. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀yin tí ẹ̀mí Dúpẹ́ Onítìrí wà nínú ayé yín, èmi náà mo ṣe deliverance fún yín lénìí, kí ẹ̀mí Dúpẹ́ Onítìrí tó ń kóni sínú ẹ̀wọ̀n, tí ń pani láìpẹ́ ọjọ́ kó jáde láyé yín. Ẹ má sanwó àdúrà o, ẹ má sanwó àdúrà. Gbogbo ẹ̀yin tí ẹ̀mí Dúpẹ́ Onítìrí ń bẹ nínú ayé yín, ẹni tó láyé àti ọ̀run kó lé ẹ̀mí tí ń pani ní rèwerèwe kó lè jáde nínú ayé yín. Ẹ̀mí tí ń fi rọ́gbà òótọ́ kúrò lọ́wọ́ ẹni, ẹ̀mí Dúpẹ́ Onítìrí ni. Adániwáyé kó lè jáde kúrò nínú ayé yín. Àwa tá wà ń lé ni o. Ṣé ráwọn tó ti kó lẹ́rú tó wà ń lo òyìnbó yẹ, ẹ jẹ́ ká máa ṣe lọ. Àwa gangan náà fẹ́ gbà kúrò nínú ìgbèkùn tá a dẹ̀ máa bọ́. You are blessed. Ẹ má gbàgbé, mo nílò ìrànlọ́wọ́ yín lórí Májàsọ́lá 1K. Àánú Ọlọ́run máa dìde fún yín o. Agbára yìí fòkòtò, ire ayé yín ò ní fún yín rò. God bless Yorùbá land. God bless all of you. Stay blessed. Ẹ ṣé gan.